Apeke nugunugun ekulewe wà á dàgbà wá dàrúgbó nugunugun ekulewe wà á dàgbà wá dàrúgbó. Kàfáyá o ọmọ Bọ́lájí kú ewu ọjọ́ bí rẹ̀ Abọ́ládé ní sọjọ́ bí lónìí. Ayàdérèlé ọmọ alára pé onífọdún èyí ṣàṣemọ̀ lọ́hùn ọba. Màmá Rọ̀kíbù màmá Mọ̀líìkì màmá Mubarak mọ̀ gbẹ́sẹ̀ rẹ kò ní rẹ ti sọdún eléyìí yìí ná. Ọ̀rẹ́ mi á jọ péjú ṣe tẹ̀mí ìtòwó tọmọ tàìkú baálẹ̀ ọ̀rọ̀. Jẹun wá relé bàbá rẹ lónìí. Ọmọ alára pé o wá gbọ́ bí mo ṣe fẹ́ kókì bàbá rẹ. Òkè onílé gbogbo èèyàn tí ó rebẹ̀ kọ́ má ṣàfira. Ọmọ odó nigi ìkòkò lámọ̀ ọmọ yíta yídọ́ àbọ̀lọ̀ yí kòkò bàbá yí kòkò nú alámọ̀ àbàjẹ́ ọmọ oúnjẹ amùkòkò ọmọ apẹ́ láti pọ̀ sí fọ́ba ìyá yídọ́ àbọ̀lọ̀ yàmọ̀ bàbá yàmọ̀ nú alámọ̀ àbàjẹ́ àṣetàmọ́dún ọdún ayọ̀ lọ́ọ́ máa ṣe.